wọ́n tó ti mú àfáà kan. èyí tí máa ń ṣẹlẹ̀ nínú ẹbí kan kẹ́ńkàgbọ́ lọ́jọ́ orí rẹ̀ pé òun ló yí àfáà yìí lọ́wọ́ o. gbogbo nǹkan níjọba nàìjíríà ò ní wọ́n ní kí wọ́n fìyà jẹ̀yàn lérí defamation of character nàìjíríà ò fọwọ́ kékeré mu àmọ́ ọ̀rọ̀ tó ní ẹ̀rí fún tó padà máa lọ fọwọ́ pẹ̀yìn níwájú ìjọba má sọ ọ́ láyé mọ̀mọ́ pítọ̀ ẹnìkan ló ti jìyà o kí wọ́n náà lọ sọ́ra rẹ̀ wọ́n kọ́ máa ń challenge mi wo ọmọdé kọ́ máa gbé ọ̀rọ̀ kóòtù lọ ni yes you have to be creative. gbogbo ọmọ Amẹ́ríkà sí gbogbo ọmọ àdàbí ẹ jẹ́ ká lọ́jọ́ kí orí wa pé ọ̀rọ̀ ìdílé méjì kò kan ọmọ kéwù kankan o. wọ́n tó ti mú àfáà kan látara ọ̀rọ̀ sísọ wọ́n tó ti mú èèyàn kan látara ọ̀rọ̀ sísọ. ta ni wọ́n mú? àwọn wo ló mú? Aisha Raji ẹ káàbọ̀ ọyẹ mọ́ bá mi share program yìí káwọn èèyàn lè wọlé brother wa Jamiu ọmọdé olúwalógbọ́n Sheikh Ibrahim Kankawi Halili Aisha Raji Salmat Abdulsamad Tajidini àwọn ọmọ aláàlí àwọn ni wọ́n wọlé hùn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aisha Raji ẹ bá mi share program yìí. Ajá Aisha ẹ kú ọjọ́ mẹ́ta ọlọ́run fi yín láyà balẹ̀. Ẹ bá mi share program yìí sí many groups. Ẹ bá mi share rẹ̀ sí àwọn groups. Ẹ jẹ́ kí àwọn èèyàn wọlé. Ẹni tí wọ́n arrest lánàá pẹ̀lú bench warrant láti court ọ̀rọ̀ ẹnu yìí náà tá ń kìlọ̀ òun náà ló jẹ́ kí wọ́n mú àfáà náà. àfáà Abdullahi Ibrahim wa alaikum salam. tẹ́ bá ṣe ń wọlé ẹ máa bá mi tẹ love and like kẹ́sì máa bá mi share program yìí. bóyá nínú àwọn tá a ti ń kìlọ̀ fún tẹ́lẹ̀ ààrẹ ni tí ó ti bẹ̀ kọ́gbọ́n nínú ẹni tóun náà fẹ́ gùn lé irú wà bẹ́ẹ̀ bóyá òun náà ó lè yóò ti bẹ̀ kọ́gbọ́n. ẹ máa bá mi tẹ love and like kẹ́sì bá mi share program yìí. ní àná ọlọ́run kó ṣe àlékún dáadáa fún president wa fún Ògo Ìlọrin Alhaji wa Murtado Àdìó bàbá ń Bàrígà. ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí ipò tí ọlọ́run tó Ògo Ìlọrin sí bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan ń ṣèbàjẹ́ wọ́n ń pè wá ní orúkọ tó wù wọ́n yí orúkọ yẹn sí bámi Àtúnlùṣe Bọ́lájí Akramakumullah ọlọ́run bá ń fi yín láyà balẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀yin náà bá mi share program yìí. bó tẹ̀ jẹ́ wípé wọ́n ń ba orúkọ ẹgbẹ́ náà jẹ́ léyìí tó já sí wípé àwa gan tá a wà ń bẹ̀ a mọ̀ pé ògo lọ́lọ́run ṣe wá. àti wípé Ògo Ìlọrin tí à ń sọ yìí àwọn àwo gan ni Ògo Ìlọrin. Ògo Ìlọrin bẹ̀rẹ̀ láti rí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ọlọ́run mọ́sá járí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin pẹ́ bàbá ìmáàmù àgbà bàbá chief imam of Ìlọrin adamallahu hayatahu ìmáàmù bàbá wa Ajánásí àgbà ìmáàmù Mọ̀lẹ́ ìmáàmù Gàmbàrí bàbá wa Ajánásí àfáà Rábàná bàbá wa Mùkádàmù àgbà àti gbogbo tí wọ́n ń pè ní àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá wa nílọrin Balógun Fúlàní Balógun Gàmbàrí Balógun Alánàmú Balógun Ajíkòbí Mọ́gàjí Ààrẹ bàbá Àsàlẹ̀ gbogbo àwọn yẹn àwọn tí ń jẹ́ Ògo Ìlọrin gẹ́gẹ́ nù. àwa kàn jẹ́ representative for the Ògo Ìlọrin. so kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan
wọ́n rò pé àwa gan là ń gbé orúkọ yẹn, kí làwa mélòó ni wá, kí la ti jẹ́ nínú ayé, kọ́lọ́run dákun kó já jẹ́ nǹkan. Àwọn yìí ní Ògo Ìlọrin, látara Ògo Ìlọrin yìí táwọn èèyàn ti ń fojú commonize pé àwọn òwò ní bẹ́ẹ̀nbẹ́ náà ni wọ́n fún wọn ní gọ́ọ̀tì láti lè máa yí orúkọ ẹgbẹ́ náà sí tó wù wọn. Àwọn kan ń pè wá ní èmi ò tiẹ̀ ní wí, kọ́lọ́mọ́jì ó tẹnu tèmi jáde, torí pé ní ìlú Ìlọrin, ìlú àlùbáríkà ní ìlú tí ò lólógogoro, ìlú tí ò lólógogoro nú ní ìlú Ìlọrin. Al-Qur'an al-Karim òun ni wọ́n máa fi ń ròyìn ògo ìlú Ìlọrin. So bó ti wù kí ẹ̀ńkálùkù pè, alhamdulillah àwa tá a wà nínú ẹgbẹ́ náà a mọ̀ wípé a kì í ṣe ológogoro. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n fẹ́ràn wa, tí wọ́n wò wá, tí wọ́n mọ̀ tá a gbé dání, tí wọ́n mọ̀ tí à ń ṣe, tí ń tá a gbé lọ́wọ́ yé wọn, tí ò rú wọn lójú, àwọn náà mọ̀ wípé ẹgbẹ́ yìí bí ti ń jẹ́ nì kìí ṣe tí àwọn aláìmọ̀kan ń pè. So nídìí eléyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ yẹn ti jẹ́ àti bó ti tó pẹ̀lú jàlálà rẹ̀ tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́, ó já sí pé ní lónìí tí wọ́n bá ń ṣe àwọn kankan nínú Ìlọrin, wọn kì í yọwọ́ ẹgbẹ́ Ògo Ìlọrin yìí, wọn kì í yọ kúrò nínú ọ̀rọ̀. Lánàá nínú wípé wọn kì í yọ kúrò nínú ọ̀rọ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ kan tó president wa létí, Alhaji wa Murtado Abdulkareem Adio Abọ́lájí Baba Bariga, ni wọ́n ti fi tó wọn létí wípé tọ́ ẹnìkan ó ti ṣe báyìí ó ti bú àwọn àgbàlagbà nínú àwọn àgbàlagbà tá ní káwọn èèyàn má rí fin mọ́. Ẹnìkan ti bú wọn ó bá wọn lórúkọ jẹ́ wọ́n sì ti gbé lọ kóòtù. Àwọn nàkọ́bà markaziyin wọ́n ti gbé ẹni náà lọ sí ilé ẹjọ́, wọ́n sì ti pè é kò wá. Nísìn wọ́n ti wá issue bench warrant fún pé gbogbo ibi tí wọ́n bá ti rí kí wọ́n máa gbé bọ̀. So nídìí eléyìí lánàá níjẹta ni wọ́n ti ń wá àfáà náà láti bí ọ̀sẹ̀ méjì tí àfáà náà ti sá kúrò nílé. Wọ́n ti ń wá tó ti sá kúrò nílé. Àmọ́ walillahi alhamd ní ọjọ́ Jímọ̀ tó lọ yìí, gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ tí mi ò bá wrong, Ọlọ́run nìkan bá sá lápàdé rẹ̀ níbi tó sá lọ lọ́dọ̀ àáfàá kan tó sá lọ, tẹ́ni náà sì ń jẹ́ ìmáàmù àgbà fún Lùkà. Mi ní nífàní àti dárúkọ ẹni náà torí tí ò ní jẹ́ kí n dárúkọ wọn ni wípé ọmọ burúkú lè sáwádọ́ èèyàn rí kẹ́ni rí ó sì wò pé nígbà tó wá sáwá bá wà yìí kábọ̀ bẹ̀bẹ̀, tá a bá bọ̀ bẹ̀bẹ̀ bóyá á rí bá sọ̀rọ̀ tí ó yí padà tí ò ní saburú ọ̀hún mọ́ ni ò ní já lè sọ wípé kí ni wọ́n gbà láyè sí, àní lè sọ kó má dàbí ebú fún àgbàlagbà tí wọ́n sá lọ ọ̀dọ̀ wọn. Àbá yìí sá lọ bẹ̀ pẹ̀lú ìwádìí àti iṣẹ́ takuntakun tí ìjọba ṣe lórí ọ̀rọ̀ náà, ó jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn agbófinró, Ọlọ́run ní kí ọwọ́ wọn tẹ ẹni náà níbi tó sá lọ. Wọ́n fún wa ní làbárì wípé nígbà tí wọ́n mú kí wọ́n tó rí gan pẹ̀lú wàhálà àti ìdààmú tí wọ́n ṣe lórí ẹni náà, wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n padà tán wípé níbi tí wọ́n wà lọ wọ́n padà jẹ́ kó mọ̀ pé òun ló pe àwọn pé ó ń jálàbí rẹ̀ làwọn. Ìyẹn ló jẹ́ kí wọ́n sọ pé ẹja bá yín pè wọ́n wá tó fi wá jáde sí wọn. So ìjáde tó jáde sí wọn, wọ́n ra kó. Nígbà wọ́n ra kó, àáfàá tí arákùnrin yìí sá lọ sọ́dọ̀ rẹ̀ nínú ìlú tó sá lọ, àáfàá yẹn rò wípé àwọn ò mọ̀ wípé bench warrant ní láàbí ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé especially nílẹ̀ Yorùbá wípé ẹ jẹ́ ká lọ mọ̀ tí wọ́n ń pè ní òfin, ẹ jẹ́ ká gbìyànjú ká lọ mọ̀ kí ni wọ́n ń pè ní òfin Nàìjíríà, kéèyàn try kó mọ̀ díẹ̀ ń bẹ́ẹ̀.
ìmọ̀ òfin kò ní jẹ́ kí ìyá lè máa kí ẹsẹ̀ ọ̀tún bọ́ tòsì. tòun tí bá a ti ń wí yìí nísìn ẹlòmíì ò mọ̀ wípé bullying, cyber bullying, kéèyàn búyàn lórí social media, ẹlòmíì ò tí mọ̀ wípé ẹ̀ṣẹ̀ nídìí sí. a sì ti ń pariwo fúnra wa láti ìgbà kéèsì Ògo Ìlọrin pẹ̀lú Ta Lọ́lọ́run láti ń tẹ̀ mọ́ra wa létí wípé kéèyàn ó búyàn lórí social media, ẹlòmíì rò pé defamation of character nìkan ló lẹ́sẹ̀ nu. Defamation of character ní ká parọ́ mọ́ èèyàn ìtẹ́ni ò sí ká ló ṣe é sótìyé. Amin ya Allah. Ustaz Taofeek olóríire, amin ya Allah. ẹlòmíì ò mọ̀ wípé ẹlòmíì rò pé ká báyàn lórúkọ jẹ́ tá à ń pè ní defamation of character òun nìkan wọ́n lè gbé èèyàn lọ ilé ẹjọ́ sí. mo bú ọ bóyá kò sí ìjìyà ń bẹ, ìjìyà ń bẹ fún yẹn náà nílé ẹjọ́, ìjìyà ń bẹ fún. so nídìí eléyìí ẹ jẹ́ ká lọ lè mọ kí ni wọ́n ń pè ní òfin. ká gbé fọ́tò èèyàn sórí social media láì gba permission lọ́wọ́ ẹni tí a fẹ́ gbé fọ́tò rẹ̀ síbẹ̀ ó léwu o. gbogbo wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá wà lórí social media tó ò tí mọ̀ ó léwu o, ó léwu o. kọ́ gbéyàn wá sórí social media kọ́ mọ́ lọ dárúkọ rẹ̀ lọ́nà tí ò tọ́, tí èsì pé òun yìn àbó ń ṣàdúrà fún, kó kàn gbéyàn sórí social media ó léwu o. ẹ jẹ́ kí n kálukú wa ká lọ lè mọ in tí wọ́n ń pè bẹ́ẹ̀. impersonation ṣé mo róyìnbó yẹn sọ ó léwu. èmi dé àfáàtà ń sọ yìí bench warrant court òun ni wọ́n lọ fi gbé. bọ́ ẹni tó sá lọ sọ́dọ̀ rẹ̀ bóyá àwọn ọmọ ní o, bóyá àwọn náà wò pé àwọn lè lo ẹsẹ̀ lórí ẹni o, wọ́n ní wọ́n dúró ǹdó pé ẹ̀ ní mú lọ. wọ́n wá pe police station tó wà ní community ọ̀hún. community sọ pé ní àtọ̀dọ̀ àwọn kọ́, àwọn ò mọ̀ ń pa rẹ̀. ẹ pé headquarter state yìí. ìgbà tí wọ́n pe headquarter state, ṣé ẹ mọ̀ wípé tí kóòtù bá fún yàn ní bench warrant tí kóòtù nìkan lọ mú yàn wá tán fáwọn ọlọ́pàá ní bench warrant láti lọ fi gbé yàn wá, àwọn ọlọ́pàá yẹn ó kọ́kọ́ ya ní tí máa ń jẹ́ police headquarter nínú state ọ̀hún. so ti yé, wọ́n á lọ bẹ̀, wọ́n á jẹ́ kí wọ́n mọ̀ wípé a fẹ́ wá arrest èèyàn nínú ìlú yín. àwọn náà ó sì sáyìn pé tọ̀ a mọ̀ sí mímú tẹ́ ẹ wá mú ẹni yìí. àwọn ọlọ́pàá yẹn ti ṣe wo ètò òun. ìgbà tí àáfàá àtẹni yìí sá lọ sọ́dọ̀ rẹ̀ tí òun ó pe police headquarter náà lu wọn, wọ́n jẹ́ kó yé wọn wípé ó kọjá báwọn o, imam ẹ má disgrace ara yín o, kóòtù lélẹ̀ o, court order ni o. kódà president ò lè ní kí wọ́n fìyàn lẹ̀ lérí court order. president kò lè ní kí wọ́n fìyàn lẹ̀ lórí court order. ẹni yóò kọ́kọ́ délé ẹjọ́ náà, gbogbo orú ìtẹ́bà wá ṣe ní settlement ẹni yẹn máa kọ́kọ́ délé ẹjọ́. lápá àfáà tó jẹ́ àfáà àgbà wọn wá fi wá jábọ́ pé tọ̀họ́dà ẹ wà máa mú un lọ náà ni. ìgbà wọn mú ẹni yìí dé tí wọ́n gbé dé, ó jẹ́ ọjọ́ Friday ni wọ́n gbé dé. kóòtù ò ní síìtì ní Saturday, kò sì ní síìtì ní ọjọ́ Sunday. kí wọ́n tó gbé dé ó ti di òru lálẹ́jọ́ Friday tí ń jẹ́ mọ́júmọ́ Saturday. kò sí tó kù mọ́ ju wípé kí wọ́n fi ẹni náà pamọ́ títí tí ó fi di Monday lọ. ẹni tí wọ́n fi pamọ́ yìí, nínú wípé Ọlọ́run ṣàánú Ògo Ìlọrin wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú Ìlọrin lénìí àbí tí nǹkan ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí, torí pé ní Ògo Ìlọrin ó kàn ń jẹ́ Ògo Ìlọrin ni, ó wá defend Islam generally, ó sì wá defend gbogbo tí ń jẹ́ àwọn àfáà àgbà nínú Islam láti má jẹ́ kí ẹnìkankan rí wọn fín. ó sì wá ṣe ìsìláhù bainal ulama táwọn àfáà òfin ní mọ́ takùrọ̀sọ síra wọn. bó tiẹ̀ jẹ́ pé àti ìrìkíní yẹn eradicate tán, Ọlọ́run ó kún wa lọ́wọ́ lórí ẹ̀. iṣẹ́ tí Ògo Ìlọrin gbé lọ́wọ́ ó pọ̀ gan-an. nínú ọlá bẹ́ẹ̀ náà ló ti jẹ́ kí president wa Alhaji wa Murtado
Àdìó bàbá Bàrígà ni wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún, but àwọn ò sí nílọrin, wọ́n tráfù ni wọ́n á pè mí pé PRO kéèsì báyìí wọ́n ní í ṣẹlẹ̀, ó yẹ lọ ṣègbésẹ̀ lórí ẹ̀. àwọn complainants mo pè wọ́n, ibólẹ́wà bàbá Bàrígà sọ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀. mo ní àǹfààní láti lọ bá wọn ní police station ibi tí wọ́n gbé ẹni náà lọ. mo fojú mi kàn báyìí, mo fojú mi kàn àáfàá náà. kí ni wọ́n fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí bí tí ń lọ gan ni? gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ Olúwa kìlọ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. wa la takif ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basar wal fu'ad kullun ulaika kana anhum mas'ula. Olúwa ní rẹ̀ Ànábì, wala takif, mama stand, o gbọ́dọ̀ stand. sẹ́sàn pé ọ̀rọ̀ tọ́lọ̀ bá lò fún Ànábì indirect wá sí indirect rẹ̀ sí gbogbo àlùmọ̀ náà ni, indirect ọ̀rọ̀ náà sí gbogbo ayé pé wala takif ma laysa laka bihi ilmun. nǹkan tó o bá ti ní mímọ̀ nípa rẹ̀ má máa dúró lé lórí. ọ̀rọ̀ tó o ní evidence fún má dúró lórí ẹ̀, má dúró lórí ẹ̀. ntọ́ ọ̀mà tí ò sojú rẹ̀ má sọ̀rọ̀ bí ìgbà kó sojú rẹ̀. rúmọ̀ wọ́n wí wọ́n pé wọ́n sọ pé tọ́ rárí dájú ẹ̀ má ṣe o. lánàá tí mo gbọ́rọ̀ ọ̀hún mo mọ̀ kí n sáré wà kí n máa wá sọ ọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n mo make sure pé mo dé bẹ́ẹ̀, mo fojú mi gẹ́nẹ́ ṣé lóòótọ́ ni wọ́n mú ẹnì yìí, ṣé ń bẹ́ ń bẹ́ tòótọ́, ń bẹ́ ń bẹ́ tòótọ́, ń bẹ́ ń bẹ́ tòótọ́. èmi náà lè dúró nísìnyí pé ń bẹ́ ń bẹ́ tòótọ́. so ọ̀rọ̀ yìí nígbà tí mo rí ẹni náà mo wá wò pé subhanallah, ṣé ẹni tí máa ṣe fatapata yìí sóhun náà ní gbogbo nǹkan níjọba Nàìjíríà ò ní? wọ́n ní kí wọ́n fìyà jẹ̀yàn lérí defamation of character. Nàìjíríà ò fọwọ́ kékeré mu. bí Nàìjíríà ti báyé Nàìjíríà jẹ́ tó, kí Nàìjíríà fọwọ́ yẹpẹrẹ mú gbogbo nǹkan, wọn ò fọwọ́ yẹpẹrẹ mú defamation of character. wàláì ìjọba Nàìjíríà ò fọwọ́ yẹpẹrẹ mú defamation of character. nígbà tí mo ń wo àfáà yìí mo rò pé subhanallah, tẹ bá rẹ lómi lórí social media yóò mọ sọ̀rọ̀ bí ìgbà wípé gbogbo múlíkù ilé ayé yìí ọwọ́ rẹ̀ ló wà, nǹkan kan ò lè ṣẹlẹ̀. ìwọ tó fẹ́ sọ̀rọ̀ lórí social media, tó bá ní personal issue ara rẹ tó fẹ́ sọ wá sọ, tó bá ní tàgbésí ayé ara rẹ wá sọ, tó bá ròdòdó míì nípa ẹlòmíì tó ní evidence fún wá sọ, tó bá ní fáàtì kan nípa ọ̀rọ̀ kan wá sọ. ọ̀rọ̀ tí wọ́n lè pè ọ́ pé kó wá rojọ́ lé lérí tó rí bí mú evidence wá wípé n tí mo sọ evidence rẹ̀ rí wá sọ. àmọ́ ọ̀rọ̀ tó ní ẹ̀rí fún tó padà máa lọ fọ́ pẹ̀yìn níwájú ìjọba má sọ ọ́, má sọ ọ́. family affairs àwọn ẹlòmíì tí ó kàn má dá sí i. ok, àfáà ń sọ yìí Ọlọ́run bá ń gbọ́ bóyá mo gbọ́ orúkọ rẹ̀ rí lẹ́nu àfáà wa kan tó jẹ́ àfáà tó náà mọ́ sọ̀rọ̀ lórí social media. à ń pè àfáà náà ní Muhammad Lover. mo gbọ́rọ̀ náà lẹ́nu àfáà wọn rí pé arákùnrin kan bẹ tí wọ́n ń pè báyìí mi ì fẹ́ dárúkọ rẹ̀ torí wípé mi wá láti wá mọ́kẹ̀, mo wá ká lè rẹ́kọ̀ọ́ mú nínú tó ṣẹlẹ̀ sí i, kẹ́lómi náà má tún lè jìn sínú ọ̀fìn nì tá àbájáwọ̀ yẹn mọ kí ní ṣẹlẹ̀ ní tí mo wá fún náà nù. àwọn kan máa ń challenge mi wo ọmọdé kọ́ mọ́ gbé ọ̀rọ̀ kóòtù lọ ni. yes, you have to be creative. èmi sábà bẹ́ẹ̀sì kíní mi lórí ọ̀rọ̀ wípé
òfin Nàìjíríà yìí ṣe abọ̀dọ̀ mọ́ sí àwọn èèyàn ní ìjìyà tí máa ń bẹ́ẹ̀ àwọn tí máa ti ń rí àyè mi abọ̀dọ̀ jáyé mọ̀mọ́ pítọ̀ ẹnìkan ló ti jìyà o kí wọ́n náà lọ sọ́ra rẹ̀. nígbà tí mo wá mo gbọ́rọ̀ àáfàá náà lẹ́nu ẹnìkan rí mo fọwọ́ bá tó dá mi búra kódà mi ìfọ́lò rẹ̀ mi ò dẹ̀ kí ń rí fídíò rẹ̀ àmọ́ ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ lánàá kí lẹ́nu yìí wá ṣe tó le tó ráyè wọ́n á ní mọ́ ni la ilaha illallah wọ́n bá kó àwọn fídíò rẹ̀ wá fún mi subhanallah subhanallah la ilaha illallah. nígbà tí mo rí àwọn fídíò rẹ̀ in ti lọ ń dá sí fámílì onífámílì ọ̀rọ̀ tí ó kàn ìdílé bàbá Sheikh Adam òbí ọ̀ ń bẹ̀ ìyá rẹ̀ ò tán mọ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ò tán mọ́ bẹ́ẹ̀ kódà èyí sọmọ ìlú wọn. gbogbo ẹni tí ẹ̀gbọ́n àtàbúrò bá ní clash níwọ̀n tó èso ọmọ ilé wọn tó bá ń dá sí i lọ́kẹ́kọ̀ọ́ lọ́kọ́ ẹ̀kọ́ lọ́gbọ́n case study ọ̀rọ̀ bàbá Sheikh Adam àti bàbá Sheikh Kamaluddin gbogbo ọmọ Markazi gbogbo ọmọ Àdàbí ẹ jẹ́ ká lọ́jọ́ kí orí wá pé ọ̀rọ̀ dílé méjì kò kan ọmọ kéwù kankan o kò kan ọmọ kéwù kankan o ìdí máa ń ṣẹlẹ̀ nínú ẹbí kan kẹ́ńkà kó lọ́jọ́ rí rẹ̀ pé òun ló yí àfáà yìí lọ́wọ́ o